Ọlọ́run àgbáyé, a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún orí látọ̀ sí ní ìgbésí ayé wa. Torí jẹ́ ká pẹ̀lú àwọn tó máa gbọ́rọ̀ rẹ̀ lónìí. Ọpẹ́ ẹ̀yìn ògo ní orúkọ rẹ̀ lókè wa. Bàbá dápẹ́ pọpẹ́ wa. Ọba ní ìgbà ẹ̀yìn wa. Abẹ́lọ nínú ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta tá a bá gbọ́ lónìí tó bá ti gbójú ọ̀dọ́ ní mẹ́nu pẹ̀lú sí jáde. Ní òpin ọ̀rọ̀ náà jẹ́ ká yìn ọ́ lógo. Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Somebody shout it, hallelujah. Hallelujah, hallelujah. Ó máa padà nínú yẹn lẹ́ẹ̀kan sí. Ó ti sáré kí n jáde. Èmi gẹ̀mí ò kì í sáré. Mi ò lè wá sáré. Solomoni kọ́lé, Olúwa ló kọ́. Solomoni kọ́lé, Olúwa ló kọ́. Àgbàdàbàrẹ̀ níkà kọ́lé, Olúwa ló kọ́.
wọ́n sì orí mọ́ládé. Wọ́n sì orí mọ́ládé. Wọ́n sì orí mọ́ládé. Hallelujah. I do. Ẹ̀yin náà gbọ́ lẹ́tà tí a kọ ọ̀rọ̀ ọ̀run. Bí ó pariwo olùgbàdì ayé fáínálì. Ẹ̀yin jẹ́ rìn dé ìgbé kiri yẹn. Ẹ lọ wá fi jókòó sí. Orí mọ́ládé là ń kì látàárọ̀, àbí? Nǹkan tó ṣe sílẹ̀ lásọ̀rọ̀ nípa, àbí? Kí ni wọ́n fẹ́ ṣe sílẹ̀ káyé ní máa sọ̀rọ̀ nípa lẹ́yìn tó bá lọ? Lónìí a máa sọ̀rọ̀ ọ̀rọ̀. Ẹ kò yí sílẹ̀ díẹ̀ kékeré. It's okay. Yàgò wá lẹ̀ bẹ́ẹ̀ kékeré. Yóò fẹ́ máa gbọ́ gánà yẹn. Gánà yẹn gbọ́dọ̀ sílẹ̀. Wá sórí ó dà. Ó sì sí gánà. Hallelujah. Ọba àyànlọ́ lọ́wọ́. Kí ni mo wí? Ọba àyànlọ́ lọ́wọ́. Ẹ wo ìlú kékeré. Ọlọ́run lè gbé mi dìde níbẹ̀. Mo lè la àgbáyé já.
Ṣé mi mọ̀ ẹ́ ṣe? Agbára ni. Ṣé agbára ni? Ọlá kí la jẹ? Ọlọ́run èwo ń bẹ̀? Ọlọ́run tó dá ọ̀run ayé. Yorùbá Ọlọ́run tèmi yàtọ̀ sọ́nà òun yìí o. Àjọsọ Ọlọ́run kan náà. Ọlọ́run wa yàtọ̀, Ọlọ́run wa papọ̀. Ọlọ́run tẹ̀yẹ sí, ó yàtọ̀ sí tèmi. Ọlọ́run pọ̀. Ọmọ ní pé tọ́jú ìpè rẹ̀, ìpè tó pé pọ̀. Ọmọ ní pé tọ́jú ìpè rẹ̀, ìpè tó pé pọ̀. Ìwé ìtọ́lúkálùkù fi wá Ọlọ́run ti di ẹ̀rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run tèmi yàtọ̀ sọ́lọ́run. Ìgbà tí Ọlọ́run ti kọ́ yín ni wípé tẹ bá rí àwọn abọ̀rìṣà kan nísìn tó bá bẹ̀rẹ̀ sí dúdú lọ wàá wò wọ́n tẹ̀gbìtẹ̀gbì àwọn aláìmọ̀kànmọ̀kàn àbí ìgbà tí Ọlọ́run ti kọ́ yín nìyẹn. Ọlọ́run tèmi ò kọ́ mi bẹ́ẹ̀. Ìgbà tí Ọlọ́run tèmi kọ́ mi ni wípé àwọn abọ̀rìṣà yẹn tó dúdú lọ yẹn ó ní ìdí àti àmì tó náà ṣe kíni tó ṣe dá wọn. Ṣé wọn bá yàtọ̀? Tí ò bá nídìí àti àmì wọn ní wà láàyè. Gbogbo nǹkan tí Ọlọ́run dá. Ó lè lo nǹkan tó dára sọ́nà ibi. Ó lè lo nǹkan ibi sọ́nà tó dá. Kí ni mo wí? Báwo ni Ráhábù ṣe jẹ́? Ráhábù nínú Bíbélì báwo ló ṣe jẹ́? Olóṣó. Ṣùgbọ́n pẹ̀lú olóṣó tó jẹ́ kí ló ṣe fún àwọn ènìyàn Ọlọ́run? Pásítọ̀ ò lè gbà wọ́n sílẹ̀ lọ́jọ́ náà. Ó lo ìwà burúkú, ó lo ìwà ọ̀bùn ẹ̀ sí ọ̀nà tó ṣe kí ni? Ire lè jáde láti inú ibi, ibi lè jáde láti inú ire. Ẹni tí ọmọ ẹ̀ wọ́n dé hello ẹ jókòó. Ìkan tọ́lọ̀ tèmi kọ́ mi pọ̀ o. Ọlọ́run ti sọ pé bẹ́ẹ̀ bọ̀ òrìṣà o. Ẹ ti dalẹ̀ Ọlọ́run ti yí o. Àbọ̀ òbí bọ̀ bá rẹ̀ kí ya. O gbọ́ pẹ̀lú sọ. O ti bọ̀ òrìṣà. Àbí o mọ̀ kó tó ṣẹlẹ̀ nínú ẹ́sọ́dù. Ìwọ kò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú ṣẹ́gídì. Ìwọ kò gbọ́dọ̀ forí àrẹ balẹ̀ ṣẹ́gídì. Ìbáyẹ̀jẹ́ mi nú. Níbo ni ìyá àti bàbá yà wà? Ó yẹ kó máa gbá ẹ̀ tí bàbá ni. Pé kó fẹ́ sin Ọlọ́run. Wá Ọlọ́run rí. O gbọ́dọ̀ mọ Ọlọ́run dáadáa. Ọlọ́run ò ní sọ fún ẹ wípé kó rí ìyá àti bàbá ẹ. Báwo lọ bàtà láti dé sí ẹ? Ẹ ò mọ̀, ẹ mọ̀ bàtà náà. Bàbá yìí. Kí ló wáyé kẹ́rì kan wá sọ pé kó má dúpọ̀ bàbá ẹ̀? Kí n dúpọ̀ sọ̀sì yìí? Mo ti ta polówó Ọbàtálá. Ọbàtálá mo lọ sọ́ọ̀sì o. Sọ mi lọ o, sọ mi bọ̀. Mo lè tún wà níwájú Jésù. Jésù mo ti tún dé o. Jọ o máa kó ní sọ́ọ̀sì yìí sí mo máa jáde. Máa tẹ̀lé mi lọ báyìí kiri ìbànújẹ́ o, báyìí kiri ìdààmú o. Máa sọ mi lọ o, máa sọ mi bọ̀. Ṣé ìfẹ́ nìkan lọ́wọ́? Ẹ máa tọ́ra yín. Ṣé ìfẹ́ nìkan lọ́wọ́? Ṣé ẹni bá gbọ́ títún? Mo ní eré wà nínú ibi wà nínú owó àwọn olùkọ́ sọ́ọ̀sì. Kí Ọlọ́run lé ìwé sọ́ọ̀sì. Ìgbà tí mo ń kọ́ kí ló tọ́rọ̀ sọ pé òun ní parí ẹ̀tọ́rí pé ó wá owó.
Owó tó mo fi kọ́ gan, ó tún burú gbogbo owó ọkọ̀ àtòkò ló fi kọ́. Wọ́n máa yí, wọ́n máa tẹ́kẹ́ ní, wọ́n máa yí ní sí àárín owó ìlànà kọ́sọ́ọ̀sì. Ráàbù nínú Bíbélì pàṣákà. Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn Ọlọ́run bí ọ̀dọ́ ẹ̀, ṣé o ti débẹ̀? Ibẹ̀ la fẹ́ sọ̀rọ̀ lẹ́nu. Nígbà tí Ọlọ́run rán ikọ̀ sí Jẹ́ríkò, pé kọ́ lọ pa Jẹ́ríkò. Ṣé Jẹ́ríkò náà àti sọ́jọ́ bàtí Gòmọ́ríà? Torí ó pẹ́ tí mo ti ka Bíbélì mọ́. Jẹ́ríkò ni kò ṣe mọ́. Ayé. Nígbà tí àwọn àmì ẹ̀rọ wọ ìlú náà, wọ́n lọ sílé pásítọ̀, ìwọ́n mọ̀ pé ẹni bí ní yí. Wọ́n lọ sílé àfáà, wọ́n lọ sílé aláwo, níbo lọ sí bíbẹ̀ lọ́pọ̀ ọ̀nà yìí. Ka Bíbélì ni. Bíbélì dámọ́lẹ̀ ni kò fi ṣe kọ̀tìkọ̀tì. Ilé kí náà pé, tó yẹ kéèyàn náà wọlé pásátà, tó yẹ kéèyàn mú lọ́ọ̀ máa lọ sílé olóṣó. Tó bá yẹ pé ayé ìsìn ni, kí làwọn èèyàn máa sọ nípa àwọn méjì yẹn? Wọ́n ní wọ́n ti lọ rún, wọ́n ti lọ dólóṣó, ẹ má gbọ́ ọ̀pọ̀ ló sọ. Ẹ̀yin ènìyàn àbùdí yányán, mọ́ lọ́rùn. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, wọ́n rìn nínú èsì náà, ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, wọ́n rìn nínú èsì náà. Nígbà tó dé olóṣó, wọ́n wo ìdí Ráhábù wípé jẹ́ ẹran ni wọ́n gbójú kúrò torí iṣẹ́ tó bá jẹ́ síkè kò sí kókó. Wọ́n wá sọ fún Ráhábù. Kò pàápàá tó délé Ráhábù, Bíbélì sọ pé ìránṣẹ́ tí ọ̀dọ́ ọba ìlú náà wípé àwọn améjì wà ní ilẹ̀ Jẹ́ríkò. Ọba gbé ìránṣẹ́ dìde wípé kó lọ mú àwọn amí náà wá. Tó yẹ kó ló sọ máa sà ẹ́ lónìí. Bíbélì kọ lẹ́tà wípé Ráhábù lu àjà orí ilé. Ó fi wọn pamọ́ kí àwọn ènìyàn má bàa ṣe kí wọ́n bá pa wọ́n. Pásítọ̀ ló ṣe nǹkan tó ṣe yẹn. Ká ní pé pásítọ̀ ni. Àwọn rèé wá pa wọ́n wá mú wọn. Èèyàn burúkú ni wọ́n. Nígbà tí wọ́n dí ọ̀dọ̀ Ráhábù, àwọn olórí ogun tá. Wọ́n ní agbápẹ́ àwọn ọkùnrin méjì kan wọnú ilé wá sí arábìnrin níbo náà wà. Wọ́n ní kábíyèsí lóòótọ́ ni wọ́n wá. Wọ́n ní ṣùgbọ́n báyìí wọ́n ti gba báyìí lọ. Ẹ máa lé wọn lọ. Ẹ máa bá wọn. Nígbà tí àwọn jagunjagun yẹn wá lọ, wọ́n wá bọ́ ilẹ̀. Ráhábù wá sọ fún wọn wípé kí ni Ráhábù lọ? Wọ́n sí nínú ẹ̀mí ọ̀run ti padà lẹ́yìn wọn. Pé kí ni? Olúwa ti fún yín ní ilẹ̀ yìí àti pé ẹ̀rù yín bà mí. Àti pé ọkàn gbogbo àwọn ará ilé yìí di omi lórí yín. Nítorí pé àwa ti gbọ́ bí Olúwa ti mú omi òkun pupa dé níwájú yín. Sáré. Nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì. Àlọ́ ra ẹ̀kọ́ lóyún. Mo bó ṣe kàwé. Kò lè sọ̀rọ̀ gidi mọ́. Ta ló rán ẹsẹ̀? Àyè mi kì í sọ pé mi ní ìdọ́mọ́. Ṣé o lọ́la wọ́n ní ìdọ́mọ́? Kàní bẹ́ẹ̀ ìwúmà. Kàwé dẹ́gbọ́ kà. Ká. Nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì. Sáré. Àtọ̀ tí ẹ̀yin ṣe sí àwọn ọba mẹ́bí tí àwọn abọ́rí. Níbẹ̀ ní àkèdè tó dẹ́ni. Ká. Bùwé jẹ. Sáré. Lọ́wọ́ bí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí. Àyà wa já. Owó ẹsẹ̀ kàn. Wọ́n lè ṣe lé níwájú. Sáré. Bẹ́ẹ̀ni kò sì sí agbára kan nínú ọkùnrin kan mọ́. Sáré. Lórí yín. Nítorí pé Ọlọ́run yín. Ká. Òun ni Ọlọ́run lókè ọ̀run. Ká. Àti nísàlẹ̀ ayé. Ká. Jẹ́ nítorí náà. Èmi bẹ́yìn. Ká. Ẹ fi Olúwa búra fún mi. Olóṣèlú náà wá sọ ọmọ náà kábíyèsí ní ìgbìmọ̀ rẹ̀. Ẹ̀ráyé.
Bàbá kò ní ìgbàgbọ́ wáyá jẹ́. Òun dàrú pé ó ní ìgbàgbọ́ ayé kò mọ̀. Ó ní ó solóso ṣùgbọ́n ìpayà lọ sí kíbi. Pọlọ́kàn. Ó lè fi bẹ̀rẹ̀ ọ̀ká. Èmi bẹ́ẹ̀ yẹ kí Olúwa búra fún mi. Pé bí mo ṣe ṣe ní oore. Bí mo ṣe ṣe ní oore yìí. Èyí ó ṣe pẹ̀lú fún ilé bàbá mi. Tàbí ẹ̀kọ́ kọ́kọ́ kú ní Jẹ́ríkò. Ní ìgbọ́, tèmi pàṣágà òun lè kọ́kọ́ padà nù. Ṣùgbọ́n ó ní kò pásọ̀ kú sí ní Jẹ́ríkò. Àfọ́ àkú síbẹ̀, adáwọ̀ kú síbẹ̀, olóso yọ. Kí ló gbé yọ? Ìwà lẹ́sìn. Ó sẹ̀sìn ó ya ẹ̀hàn náà orí ẹ̀ burú pẹ̀lú ẹ̀sìn òkò tó ṣe. Ó sì ẹ̀sìn ò láì ní. No matter who you be, both bastard for you. Oh, my Lord. Buy your also. Say it, somebody there. Ẹ̀yin ó sì fún mi ní àmì òtítọ́. Àti bẹ́ẹ̀ ni ó pa bàbá mi mọ́ láàyè. Ìyá mi. Ó tún like àwọn family ẹ̀. Ó sọ pé òun nìkan ni kó ṣe kí ni. Ó tọrọ fún family ẹ̀. Ó tọrọ fún ẹbí ẹ̀. Pastor deny family ẹ̀. Àfáà deny family ẹ̀. Pastor ń lo mọ́tò mẹ́wàá. Family ẹ̀ ń pàkiri. Tẹ́kọ̀ tí deny family ẹ̀. Sẹ́yìn Ọlọ́run. Kàwé ní ẹ̀. Àti ohun gbogbo tí wọ́n ní. Sáré. Kí ẹ̀yin sì bẹ̀ mí wá lọ́wọ́ ikú. Hallelujah. Ẹ mọ̀ kó tó dùn méjì. Ẹ bá sáré lọ síwájú báyìí yẹn lọ́mù tó ń dòrá yẹn ìjọ tó pọ̀. Ibè sọ wípé nígbà tí a pa ìlú Jẹ́ríkò wípé ilé Ráhábù nìkan ló ṣe kí ni ló dúró. Gbogbo ilé pásítọ̀, ilé àfáà, ilé wòlíì, àwọn tó pera wọn ní righteousness kò láàrin ìlú pa gbogbo wọn dà. Sí Ọlọ́run ẹ̀kọ́ ẹni wà bàbá tó fún wa létí. Sọ̀rọ̀. Sí Ọlọ́run ẹ̀kọ́ ẹni wà àbọ̀ ní kó máa hẹ́jì ènìyàn. Wọ́n èlé sọ̀rọ̀. Abẹ́lẹ̀ jíjó mọ́lẹ̀ lọ́la sí wàá bẹ́ẹ̀ lọ. Abẹ́lẹ̀ jíjó mọ́lẹ̀ sí wa lọ. Abẹ́lẹ̀ sí gbàlẹ̀ sí wa lọ. Kí ni ìjọ wa fi lọ? Torí pé ìwà ni ẹ̀sìn. Tó bá débẹ̀, tó bá bá wọn jó, tó bá wọn jó, tó jó. Nígbà tí wọ́n bá wù ẹ́ wípé ìfẹ́ tó fi hàn sí mi yìí, àwọn tájọ́ ń dùn máa lẹ̀ gan wọ́n ṣe kí ni? Wọ́n fi hàn sí mi, wọ́n ní ìjọ wo lè ṣe, kó lè jírí ọkàn wọn. Bàbá kò ní ìgbàgbọ́ wáyá jẹ́. Òun dáhùn pé ó ní ìgbàgbọ́ ayé kò mọ̀. Àbí òde ìrìn ọkàn. Nígbà tó bá ní ìfẹ́ dídìlẹ̀ láàrin yìí. Jẹ́kí tẹ́ ẹ padà sí orí bẹ́ẹ̀lì. Ẹ kò wí pé ìwà máa jẹ́ kí èèyàn pàdé olóore. Bíbélì sọ pé arábìnrin wa pa Jésù. Ó ní Olúwa ọmọ mi kú lọ́jọ́ sáré má jẹ́ fọmọ mi kú. Jésù wá sọ fún wípé arábìnrin ó jẹ àwọn ọmọ àgbẹ̀ fún ajá o. Ọ̀rọ̀ tí Jésù sọ yìí kọ́ ọ̀rọ̀ tó dábì. Kí ló fi kú mọ̀ ẹ́ wé? Ajá. Ẹ wo bí wọ́n máa ṣe fún lẹ́sì. Tí ó ti wà fẹ́. Àlàyé. Wọ́n máa ṣe pẹ́ lọ bá lóluwà mi. Ṣùgbọ́n egungun tí àwọn ọmọ bá fi kùn ló dà lórí tábìlì. Ilé tó bá gbà sílẹ̀ àwọn ajá máa ṣe kí ni? Wọ́n máa ṣàjẹ́. Ọ̀rọ̀ yìí wọ Jésù lára. Ó nílò ọjọ́ nínú wíwọ yìí. Ó ní a kò rí irú ìgbàgbọ́ ẹni ilẹ̀ Ísírẹ́lì.
Kèfèrí nìyẹn ò kì í sí ọmọ Ísírẹ́lì kárábìnrin náà. Ó ní arábìnrin ìgbàgbọ́ àti kíni ó mú ọmọ náà ní ara dá. Tí ìwà ẹ bá da, kò sí nǹkan tí ò lè gbà nínú ayé. Kì í ṣe mo mọ̀ dáná ṣe gbà á. Kì í ṣe èmi ló gbàgbọ́ mi ló ṣe gbà á. Bíbélì sọ pé tó bá rí ara rẹ̀ sílẹ̀ láàṣẹ mi. Tó bá rí ènìyàn kan. Bóyá àwọn ìyá ọlọ́sùn wọn kọjá, ó wá wò wọ́n tẹ̀gbìtẹ̀gbì, kí ló sọ yẹn? Kí ló sọ fún ara yẹn? Kí ló sọ nínú ẹ̀kọ́ kan? Kí ló ṣe yẹn? Mo gbéra ga, mo sọ nínú ọkàn pé mo ṣe kí ni? Mo dáa jù ú lọ, pé mo má ju ẹnìyẹn lọ. Who you be? You are not a woman being. Oh, bí àgbẹ̀ ni. Oh, bá ọ̀dọ́ sọ̀rọ̀ aṣọ ni. Ta ló lè sọ pé o mọ́ kó wá bí kó wá sọ o? Ta ló lè sọ pé o mọ́ kó wá bí kó wá wú? Sí ẹlẹ́dẹ̀ ló fẹ́ sọ pé òun mọ́ kó má fara yé ẹ̀rọ wọ̀. Ta ló lè sọ pé o mọ́ kó wá bí kó wá wú? Sí ajá ló fẹ́ sọ pé òun mọ́ kó má dé bẹ́ẹ̀. Ta ló mẹ́ni tó mọ́? Ta ló mẹ́ni tó mọ́? Lọ́ọ̀ nìkan ló mẹ́ni tó mọ́. Òun wà ẹ̀sùn ìyẹn òfin hàn pé ó mọ́. Ẹ̀yẹ́ ká padà sínú ìwé Corinthians kí ládọ̀ parí ẹ̀kọ́ ẹ̀sìn. First Corinthians 13 ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Apẹ̀rẹ̀ láti bẹ̀ sún. Ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀. Kẹ́lẹ̀ gbogbo gbogbo ẹ̀yin tí ẹ máa ń kọ́mẹ̀tì òkú yìí. Mi ò rí. I don't see you. I'm not your base. Ká. Ẹ má pariwo. Bí mo tilẹ̀ ń pọ onírúurú èdè. Bí ti ń kẹ́mi. Bí ìbá ti ní ìfẹ́. Ọkàn dàbẹ́ni tó wí wórówóró. Ká. Sáré. Tó bá jẹ́ wípé alásọtẹ́lẹ̀ ńlá ni mí. Tó jẹ́ pé èmi ló gbọ́n jù tí mo lè ka Bíbélì gbogbo àgbáyé jù. Àti gbogbo ìmọ̀. Tí bá ní gbogbo ìgbàgbọ́. Tó bẹ́ẹ̀. Tí mo lè sọ wípé kí òkú jí nìjọ tó máa jí. Tí mi bá ti ní ìfẹ́. Yóò kó owó jámọ̀ kankan. Ìfẹ́ máa ṣe kí ni? Ìfẹ́ máa ṣe kí ni? Bàbá náà pa àwọn pásítọ̀ ló ya wèrè jù láyé. Ìwọ lọ sẹ̀ sí wọn lọ́wọ́. Àwọn ló máa kọ́ ọlọ́pàá fún wa. Wọ́n burú jẹ́ hànà. Ẹ̀dọ́ náà ò sí nínú wọn. Àwọn àfáà náà ò gbé mi. Wọ́n burú Jésù. Ẹ̀dọ́ náà ò sí nínú wọn. Wọ́n lẹ́nu ìdarí. Ìfẹ́ máa ṣe kí ni? A máa mú sùúrù. Ká. Ká. Ìfẹ́ a máa ṣe ká. Ìfẹ́ ò kì í ṣe lára. Ìfẹ́ ò kì í máa sọ̀rọ̀ ìgbéraga. Ìfẹ́ ò kì í fẹ̀. Kò kì í hùwà ìjọ. Kò kì í sọ wípé yọpa ń bá mú ni mo yóò mi ò bóyá dé pa nìkan kan. Dúró. Àwọn àfáà yìí àwọn pásítọ̀ yìí. Ṣé wọn mọ̀ ẹgbẹ́ Nàìjíríà ò dá? Ṣé wọn mọ̀ ẹgbẹ́ ìlú òfara rọ? Sẹ́ni pé wọ́n sọ̀rọ̀. Torí pé àwọn ti yó. Ìfẹ́ ò kì í wá ohun ti ara rẹ̀ nìkan. Torí pé wọ́n ti yó. Bó bá àfi gbogbo ọmọ ìjọ ẹ kú tẹ́kù kan. Ìfẹ́ ò kì í wá ohun ti ara rẹ̀ nìkan. Wàá máa bèrè lọ́wọ́ ẹ pé ṣé ìwà pásítọ̀ ẹ, ìwà àfáà ẹ, ìwà aláwo ẹ, só bá ọ̀rọ̀ Ọlọ́run jọ tó fi tẹ̀lé lẹ́yìn. Ká. A ò kì í jẹ́ kí ìfẹ́ bínú ká. Ìfẹ́ ò kì í gbèrò búburú pé kọ́ lọ máa yọ mẹ́ẹ̀kì ní ṣọ́ọ̀ṣì kọ́ lọ máa yé yìn wá sílẹ̀ kọ́ máa yí sókè kọ́ máa ranjú mọ́ra wọn nínú ṣọ́ọ̀ṣì. Ìfẹ́ ò kì í ṣe ká. Má jèlé ẹyọkan ìfẹ́ ní. Ìfẹ́ ní ìdí irọ́ púpọ̀. Sí alẹ́ tó gbàgbọ́ tó fi láyé ìjà. Gbogbo wọ́n ti pé ìdísọ̀ ni wọ́n ṣe. Wọ́n fẹ́ ti irọ́ púpọ̀. Wọ́n máa fi irọ́ sí i. Don't joke with life. Ìjọba bá ti kúrọ́ wo olùgbàdì ayé níwájú. O ò lè fọ̀ fún mọ́. Kò sí bó ti fẹ́ ṣe. Ìfẹ́ ò má jèlé ẹyọkan tó ní nìyẹn. Ìfẹ́ ò kì í yọ̀ sí
àìṣòdodo ká. Yes. A máa ṣe kí ni? A máa yọ̀ nínú òtítọ́. Àti kí àwọn pásítọ̀ yìí sọ òtítọ́ fún pírẹsidẹ̀ntì wípé ẹ̀ náà sà ìlú òsèké ìlú òdà ìyá jara ìlú. Ẹ lè rí kó wàásù. Lẹ́yìn ní sọ wàá máa gbọ́ ìwàásù. Wàá máa gbọ́ wípé if you don't pay your tithe, you don't enter the kingdom of God. Ṣé ẹsẹ̀ tó lọ́ọ́ rán yín nìyẹn? Ṣé èèyàn lọ́ọ́ yín àbẹ́yìn ara yín? Ṣé olùṣọ́ àgùntàn rere ni yín? Àbí olùṣọ́ àgùntàn ẹbí? Èmi ò jọ́ọ̀jì yín o, èyí ni kẹ́ máa jọ́ọ̀jì ara yín. Ṣé ìwà yín bá àgbẹ̀ níbẹ̀ mi sọ́jọ́? Ṣé ìwà tèmi tó ń sọ̀rọ̀ sówó bá jọ? Pàṣà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tó kà síbi ó ta bá mi náà o. Ó tẹ̀ tá bá gbogbo yín tẹ́ wò wá. Ilé tó bá kàn ẹ́ ṣèkí ṣiṣẹ́ le. Ilé tó bá kàn èmi kémi ṣiṣẹ́ le. Ilé tó kàn mí ní ìṣẹ́jẹ́ kémi jẹ́wọ́ ẹ̀jẹ̀ ṣẹ́jẹ́. Hallelujah, hallelujah. Ṣé kankan kàn mí sá? Ṣé a rí ènìyàn mi kan tó súnmọ́ mi? Ó lè má tó mi ò ti dánwó ẹ̀. Mo bèrè ní ẹ̀yọ́ ọmọ ìjọ yìí tó wọ̀ bá ti kàn ẹ́ lọ́wọ́ wọ́n ìta fi fún ẹ lówó lẹ́nu. Bóyá mi ti fún ẹ lówó wọ́n ìta fi fún ẹ lówó lẹ́nu. Mo fẹ́ wọ́n ìta lọ. Mo bàtà láàyè. Ṣé o ti sẹ́? Gbogbo wa la ó pèrè òye, gbogbo wa la ó pèrè ìbáṣe tàbí ìdòwe, gbogbo wa la ó pèrè o. Ẹ mọ nǹkan tó fà á tí mo fi máa ń dùn gbàgbàgbà máa ti jì. Ìdí ni mo máa ń láì tètè kú. Torí Ọlọ́run promise mi ní kéde kan, mo lálàá lọ́jọ́ kan. Ẹ bèrè pé irú àláwọ̀ ni mo lá. Mo lálàá wípé mo ń lọ nínú ọ̀nà kan. Ìgbà tí mo lọ nínú ọ̀nà yẹn, mo kàn bára mi ní ìjọba ọ̀run. Kí ni mo gbé yìí? Áńgẹ́lì tó wà ní ẹnu ọ̀nà ìjọba ọ̀run yẹn, ó ní ọba Solomon, ó ní wọlé síjọba ọ̀run. Mo kàn dé géètì yẹn gbàdé mo kàn yọjú mo kàn gbọ́ a ó kọrin mímọ́ yé mímọ́ o mímọ́ mímọ́ a mímọ́ orí ìtẹ́ o tí àwọn áńgẹ́lì kọ́. Wọ́n á sọ fún áńgẹ́lì tó wà lẹ́nu náà ẹgbẹ́ ṣe ẹgbẹ́ ṣe wò mí ìgboro lálẹ́ mi orí ẹyọ kan pé mo bèrè lọ́wọ́ yìí ṣe rí bí mi ò ní wọ ọbẹ̀ ẹ má bínú ẹ kàn fi mí jẹ gate man ní ọ̀rọ̀ àpáàdé mi ò ní wọ ọ̀rọ̀ àpáàdé kẹ́mi sáà dúró sí ẹnu ọ̀nà ìkẹ́ sáà fi mi máa sọ àwọn ọmọ olóògùn kan wà nínú àdìfẹ́ nàpa tí wọ́n á kọ́ na ayé ẹ̀ pa kó tó wọnú iná yẹn. Kaka lójú ogun lé angẹ́lì ẹ̀ pẹ̀sẹ̀ kóyá no problem kó di ẹ̀ ọwọ́ akúnmi ní kòkókò. Ó ní ẹnìkan tó wá lójú àná yẹn mo ná etí ọ̀fẹ́ ké ó lórí kó wọ inú iná lọ. Ìdí ni tó fi mú mi tètè mo fẹ́ lọ get post mi. Torí ó ní àwọn ọkọ̀ tí mo sọ ní Nàìjíríà tó fẹ́ nà pa. Torí wọ́n ti sẹ̀ mí. Bẹ́ẹ̀ bí ajá àwọn ènìyàn nínú ayé máa ń ná ayé yín pa. Àdúrà tí wọ́n máa gbà ní kẹ́kẹ́ kú síwájú mi tí bá ti lè kú kẹ́ńtò kú ikú pa yìí wà láì kàkà yìí torí àná yẹn máa wá sí ìmúṣẹ tí mo ti tàlá tí mo sọ yìí ó ti bóṣù mẹ́ta lé mo máa ń sọ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n rò pé ká mo kàn sọ sí rẹ ni mo ní òun mi kí Ọlọ́run fi mi jẹ gẹ́tìmá mi ìjọba ọ̀run ìbí náà àpáàdì mo mọ̀ pé ó ní kankan tí mo rí kó tó ìgbìmọ̀ sọ kọ́kọ́rọ́ ẹ̀ ló ti fún yìí ìwọ tí bá ti lè kù síwájú ẹ̀
ẹlùgbàdì ayé lọ́wọ́ mi àfi kó jẹ́ pé ọ̀nà mi wà torí kọ́tù wọnú iná máa ń nà ẹ̀ pa torí inú yín bí mi nínú ayé torí pé ẹ mọ̀ wípé irọ́ lẹ̀ pa ẹ̀ parọ́ fáwọn ènìyàn àwọn èèyàn dẹ̀ ń kó irọ́ yẹn jẹ ẹ̀ dẹ̀ mọ̀ pé irọ́ lẹ̀ pa fún wọn tó yẹ kẹ́ sọ̀rọ̀ yá lèdè fún wọn ẹ̀ sọ àpàdé ẹ gbọ́ sẹ́ni tí mo wà ẹ̀ dá mi ò wọnú iná mi ò wọ̀jọba ọ̀run mo wà lẹ́nu yàtẹ̀mí náà wọn fẹ́ mi díẹ̀ wọ́n kò ní pọ̀ ẹ gbàdúrà pé kí má kó síwájú yìí o àwọn kó wà ní ìgbẹ́ni fẹ́ nà pa gbèrègèdè kẹ́tì sẹ̀mí ọ̀rẹ́ ẹ kó wà ní ìgbẹ́ni tó ti sẹ̀mí kábíyèsí lẹ́nu mọ́ni náà ó yà tẹ̀lé dúró àti nọ́ọ̀lì gbogbo ẹ̀ jẹ́ wàá tà yẹn. Ayé sẹ́ni púpọ̀. Now, wàá gbé ọwọ́ ọ̀tún ẹ sókè. Olúwa má ṣe mí lẹ́ran ayé. Nínú ayé, yẹ kí n ṣe nínú ayé. Má jẹ́ kí n ṣe ẹrú kú. Sọ́jà dúrà. Ẹ̀wọ̀n lè gbàdúrà. Jésù Kristi agbára wa. Tàbá ti jáde. Àwọn holy center ní kí bá ti sọ ọ̀rọ̀ kan. Bọ̀ tàbá ti jáde ni wọ́n sọ. Ẹ jókòó. Ṣé wọ́n ti wà ní TikTok yẹn? Àwọn èlò wà bẹ́ẹ̀. 387 àbí 587. Owó tẹ fún mi lánàá la fẹ́ pín iye o. Owó àwọn tálákà tó ń gbà lọ́wọ́ ẹ lánàá. Fún àǹfààní ìwọ tó bá jẹ́ nọ́mbà 1 tó ẹsẹ̀ dé, tí bá sọ fẹ́ pé owó àwọn tálákà, owó ẹni mo fẹ́ pín yìí. Sẹ́wọ̀n wípé mo máa ń tọrọ bára lọ́wọ́ yín ni ẹ jọ̀ọ́ ẹ bá mi san ẹ rò pé bí àmì ló ná kì í ṣe mi ló ná owó yẹn mo fẹ́ pín sí kẹ́ máa calculate yẹ o ẹ jókòó sáyé ẹ̀yin tẹ́ wà níta ẹ jókòó síbi tẹ́ wà owó yẹn máa lọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ gbọ́ mi lánàá nígbà tí ẹ dá owó yẹn pé mo ní kẹ́ fún mi lówó ẹni kí ẹ̀yin ní sin kó sórí wípé ọba Solomon ẹ̀sà ẹ̀fẹ́ kọ ní jìbìtì ìjọ míì tẹ́ bá ti ń dá owó àwọn tálákà ẹ̀ máa fún mi lówó ẹni kí because láì sẹ́ni kí kò sọ̀rọ̀ kí tí wá sọ̀sì láàárọ̀ yìí fún mu méjì Bíbélì sọ wípé ègbé ní fẹ́ tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ gbogbo òfin Bíbélì mú pamọ́ kí ni wọ́n wí? Bíbélì sọ wípé ègbé ní fún ẹjọ́ sẹ́kìrì tó bu ẹsẹ̀ mọ́lẹ̀ pé wọn kò ní ṣe rere mo mọ ẹni kí méjì kí tó wá sọ̀sì o Ọlọ́run bó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ dáríjì ní o mi ò lè repent tó ní sẹ́tí ẹni kí fún mi pọ̀ ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ kò bá táyé jọ iṣẹ́ ẹni kí kábíyèsí lé nìmọ̀ rẹ̀ so ẹ̀yọ́ mọ́ yìí ẹ jókòó sáyé yìí ẹ má rọ̀ṣì kó máa dọ́dọ̀ ẹ tí bá ti fún ẹ jókòó ṣé àwọn tó bọ̀ yìí ṣé bí iná bọ̀ àbí bìbí ẹ àwọn eriwo tó bọ̀ yìí ṣé bí iná bọ̀ àwọn tó ń tẹ̀sẹ̀ lẹ́yìn wọ́n bọ̀ ní. Ìbí náà bọ̀. Information ti dọ́dọ̀ wọn lọ́wọ́ yẹn. Ó dà máìkì dáhàrin ìlú. Ó dà. Náà ẹ̀gbọ́n mi, mo fẹ́ kẹ́ ẹ sẹ́yìn. Ṣùgbọ́n owó ẹni kí hàn tí kò tí ì létí o, ẹ sì lè tẹ̀ síbẹ̀ o. Ẹ sì lè tẹ̀. Àwọn ọmọ mi máa tẹ account number síbẹ̀ ẹ sì lè tẹ̀ sí. Gbà owó dà. Báwo ni kẹ gbé kámẹ́rà tèmi lórí lẹ́sẹ̀ ń gbé tèmi lórí lórí mi lẹ́lẹ́ fídíò
fẹ́ kọjá ọjọ́ àwọn wẹ́rẹ́ rẹ̀. Mo ti gbà. Padà sí wa. Lébi rẹ̀. Mo ní kó má gbé ẹ̀kọ́ tìmí lórí. Fún mi lọ́mọ. Èmi gan mi fẹ́ mọ yín. Ọlọ́mọ mọ́ wọn. Henry 475 with First Bank. Adelano Adekore. Chile, ó ti sùn lọ ojú ìgòdò. Owó. Dáre lọ́wọ́ mọ̀, sáà ti tẹ́bọ̀ ní ẹ́. Ó ti bímọ bó ṣe wà yìí. Ó ti bímọ. Báwo ló ṣe bí? Ìjọ ọ̀dẹ̀ lóyún. Ó ti bímọ bó ṣe wà yìí. Ọmọ ìyá. Ó dà. Ó wà láwọn ọmọ yẹn. Eti yẹn nẹ. Jẹ́ kí ní bí ó wá ra ẹ̀ láwọ́ ẹ̀. Ó yá. Ajára wá sọ́ọ̀sì. Ó lọ tọ́lé. A máa pàdé mọ́. Tó máa gbà. Ó yá, àwọn ọmọ ẹ̀dà. Tọ́. Àwọn náà ṣe wà. Wọ́n náà ti darúgbó díẹ̀ sí. Gbogbo àárín òtí gbà. Oya, fast. Did I got the bathroom?
Fast. That is good. What's by? Vou falar lá. Ele vou falar. Suzane. Owó dà lórí tọ́ni. Wọ́n náà ti ń dàgbà ni ẹ o. Wọ́n náà ti darúgbó ni ẹ o. Ṣé gbogbo ẹni tí ó ti gbà? Ìyàwó mi o. Àbáwọ̀ yìí. Mo ti fún ẹ lórí ẹ̀kọ́. Mo fi lẹ́ẹ̀kan. Wọ́n náà ti darúgbó. Bá a ṣe kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ló máa dárú sí i. Wọ́n ti fún yín. Wọ́n ti fún yín. Ó máa yí darúgbó. Wàhálà máa ṣẹlẹ̀ fún mi. Sílẹ̀ wọ́n wọ̀ wá. Para wọ́n lè lọ́dún sí i. Wọ́n ti padà fún mi. Àwọn ayé ìfojú ká fún èdè kan ní wọ́n ṣe. Wọ́n bọ̀ ló bá di lóru àwọn ọ̀gbọ́n. Ẹ̀yin arúgbó tí mi ti fúnlẹ̀ tó lẹ̀. Ara rẹ̀ àti oyún. Ìgbóni wọ́n kọ́. Wọ́n ti gbà bá fún ẹ. Ìgbóni ti gbà láì. Ṣé o ti gbowó? Gbogbo ti gbà. Gbogbo ti gbà. Gbogbo ti gbà. Hallelujah. Ẹyẹ ti gbà. Ọba ó pa wọn.
tooni díẹ̀. Mo gbọ́ kó ti gba sẹ́ni ẹni mẹ́ta. Kó ti gbà. Ó ti sọ̀gùn má darí kan. Lálẹ́ ò ti gbà. Sórí tán. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀. Ẹ bọ́ sí wa. Iṣẹ́ tẹ́rẹ́ mi mo ti jẹ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ pa àwọn èèyàn lẹ́rìn, Ọlọ́run á pa yín lẹ́rìn. Ẹ bá wọn sàbò. Ọlọ́run á pa yín lẹ́rìn. Ẹ ní tọrọ jẹ. Gbogbo orí àwọn ọmọ kéékèèké tó gba owó yẹn ó máa gbè yín. Gbogbo orí àwọn ọmọ tí ò tí ì lẹ́sẹ̀ yẹn ó máa jà fún yín. Ire owó, ire ọmọ, ire àlàáfíà àfilé gbogbo ẹsẹ̀ gbogbo. Jésù agbára wa. Olúwa ọ̀gá ló ń bá ọ̀gá lọ́wọ́ pàtó ọ̀gá. Èyí kọ̀ ọ̀gá lọ́wọ́ pàtó ọ̀gá. Má ṣe rí i. Ẹjọ́ bá dé tí. Sá.